Àgùnláyé tó ètò Adétúnjí Quality kẹ́ máa gbọ́. Káàbọ̀ sórí àkọ́tún ètò Òkè Àgùnlá. Abala àkọ́kọ́ ìlanilọ́yẹ̀ onímísí ni. Àwọn ọ̀rọ̀ ìmísí ló máa ń jáde lábala yìí. Àwọn ọ̀rọ̀ ìmísí tó jẹ́ pé lábẹ́ bó tulẹ̀ kí làákàyè ẹ̀dá tó tẹ̀dá bá gbọ́, á sì tún ronú sí pé ọ̀rọ̀ rèé. Àwọn ọ̀rọ̀ ìmísí tó jẹ́ pé lábẹ́ bó tulẹ̀ kẹ́dá dẹ̀gbà tó láyé, lábẹ́ bó tulẹ̀ kí ìrírí ẹ̀dá tó láyé, lábẹ́ bó tulẹ̀ kí ẹ̀dá ti lajú tó láyé, tó bá bẹ̀rẹ̀ sí ní gbọ́, ẹ̀dá tó bá nírò rí á tún padà rórí sí pé ọ̀rọ̀ rèé. Torí ṣé kí n má parọ́ tàn yín, ọ̀rọ̀ yìí máa ń lágbára tó bẹ́ẹ̀ gẹ́ ju pé ó máa ń ju ẹni tó ń sọ̀rọ̀ gan lọ. Torí Elédùà ló máa ń sọ̀rọ̀, ló máa ń gbẹnu atọ́kùn sọ̀rọ̀ lábala tá a pè ní ìlanilọ́yẹ̀ onímísí. Ìbà àwọn pásítọ̀, àwọn wòlíì, prophetess, bishop lọ́lọ́kùnjọ. Ẹ kú dédé àkókò yìí. Ẹ̀yin ìríjú Elédùà tẹ́ ẹ dúró lórí ìpè ní tòótọ́. Mo kí yín, ẹ kú dédé àkókò yìí. Quality, mo ṣe yín pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ìbà àwọn àfáà, ẹ̀yin àfáà tẹ́ fi kálámọ̀ dánmọ́lẹ́kọ̀ọ́ àríṣe kọ́ńdúkọ́ńdú. Ẹ kú dédé àkókò yìí. Ẹ̀yin ṣéwù, kàlífà. Ẹ kú dédé àkókò yìí. Fadilak Sheikh lọ́lọ́kùnjọ kan. Ẹ kú dédé àkókò yìí. Assalamu alaikum. Mo kí yín. Ẹ̀yin ẹlẹ́sẹ̀ kan àbáláyé, àbọ̀rúbọyè ń lè fa àbọ̀yèbọ̀ ṣiṣẹ́. Bẹ́ẹ̀ bá ṣe ń já ewé, Èdùmàrè ó máa fàṣẹ sí. Bẹ́ẹ̀ bá ṣe ń wa egbò, Èdùmàrè ò ní ṣaláì fàṣẹ sí. Ẹ kú dédé àkókò yìí, ẹ̀yin oníṣẹ̀ṣe. A jẹ́ pé lẹ́yìn tí mo ti fún kálukú lóúnjẹ wọn, ìbà ẹ̀yin ìyá mi Àpàkí Àlàkí Ajíbọ́lá Ajímàjẹun tó léegun arógbá aṣọ má balẹ̀. Ìbéèrè á wá lábala àkọ́kọ́. Ẹ má bínú o, ọ̀rọ̀ yìí ti ṣetán láti fẹ́ máa bọ́lẹ̀. Elédùà ó yá wá rọ ahọ́n yìí lágbára gẹ́gẹ́ bí ìṣe mi, gẹ́gẹ́ bí ìṣe rẹ̀, káyọ̀ lè mọ̀ pé lóòótọ́ iṣẹ́ ọ̀rọ̀ sísọ yìí ó fi rán Quality ni kì í ṣàyàbá. Ẹlòmíì lè ní èròǹgbà láti jẹ́ èèyàn láyé. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ pé mo fẹ́ di lọ́yà, èròǹgbà mi ni láti di adájọ́, èròǹgbà mi ni láti di sọ̀rọ̀sọ̀rọ̀ táyé ń fẹ́, èròǹgbà mi ni láti di òṣìṣẹ́ báǹkì, ìyẹn báǹkà tó lóko tó lówó tó ní dúkìá rẹpẹtẹ. Ṣùgbọ́n báwo ló ṣe ń ṣiṣẹ́ tọ ìran yẹn sí? Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ló jẹ́ pé ó wà lójú ọ̀nà ìran ẹ̀ láyé, ṣùgbọ́n ìṣòro kékeré òun ló dé. Kí ni ìṣòro kékeré yẹn dé sí? Òun ló lé padà kúrò lójú ọ̀nà ìran, ló dẹ̀ bẹ̀rẹ̀ sí ní tọ ìran oníran. Ìṣòro tẹ́lòmíì ń fèsì láyé, ìṣòro tó ń kojú ọ̀pọ̀lọpọ̀ láyé kì í ṣogun ìdílé, kódà kì í ṣe àtọ̀dọ̀ Ọlọ́run. Kí ni ìdí ni pé kí ni ìṣòro náà ni wípé ó ń tẹ́tí sí nǹkan tó wù ú yàtọ̀ sí nǹkan tó wù ẹlẹ́dàá ẹ̀. Ọ̀rọ̀ yìí ti ń rújú. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló jẹ́ pé ó ń wu ẹ̀dá láti máa ṣe, ó ń wu ẹ̀dá láti máa jẹ, ṣùgbọ́n kò wu ẹni tó ṣẹ̀dá ẹ̀. Ẹ subscribe kí ẹ tẹ notification. Kò wu aṣẹ̀dá ẹ̀, ó dẹ̀ ń wu òun tó jẹ́ ẹlẹ́ran ara, ó ń wu alára, ṣùgbọ́n kò wu ẹni tó ṣẹ̀dá ara. Mi mọ̀ bóyá Yorùbá yẹn yé yín. Ìwọ tí mò ń sọ ni pé ó ń wu èèyàn, ṣùgbọ́n kò wu ẹlẹ́dàá ẹ̀. Kí ni mò ń sọ náà? Ẹlòmíì wà tó jẹ́ pé ó wù ú gan, ó wù ú. Nǹkan tó fẹ́ máa ṣe lójoojúmọ́ ni òun ni láti máa sọ̀rọ̀, kó ṣá máa sọ̀rọ̀ látàárọ̀ dálẹ́. Ìwọ́n ṣé kí n má parọ́ tàn yín, kò wu ẹlẹ́dàá ẹ̀ torí pé kì í ṣe ìran ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wà tó jẹ́ pé kò sí nínú nǹkan tí ẹlẹ́dàá ẹ̀ fẹ́ kó máa fi gbogbo ìgbà kó máa ibi tí èéfín bá wà, kó máa wà níbi tí èéfín bá wà. Ó dẹ̀ wu òun láti máa bẹ́ẹ̀ kó máa fa kùkúyè àbí kó máa vùvùvù. Ẹlẹ́dàá ẹ̀ ni ò sì fẹ́ yìí. A máa wu ẹ̀dá lọ́pọ̀lọpọ̀ gbà láti ṣerú nǹkan báyìí, ṣùgbọ́n kò wu ẹlẹ́dàá ẹ̀. Sọ̀rọ̀ tí mo ń sọ yóò rújú. Ọlọ́run a máa gba oríṣiríṣi ọ̀nà láti fi bá ẹ̀dá sọ̀rọ̀. Oríṣiríṣi ọ̀nà lọ́lọ́run máa ń gbà láti fi bá ẹ̀dá sọ̀rọ̀. Ṣé má parọ́ tàn yín, nígbà míì Ọlọ́run a máa rán alágànná sí èèyàn. Ọlọ́dẹ orí téèyàn ti mọ̀ pé eléyìí ọlọ́dẹ orí ni. Ọlọ́run a máa lò ó láti fi jíṣẹ́ fún èèyàn nígbà míì pé ìyá alágbájá ẹ má jẹ́ o. Ṣùgbọ́n fún ẹni tó ní làákàyè á ronú sí pé nǹkan tí alágànná ní kí n má jẹ yìí, kí nìdí tó fi ní kí n má jẹ? Ṣé mo ti jẹ ẹ́ rí? Nígbà tí mo jẹ́ rí, àyípadà wo ló mú dé bá mi? Àyípadà are àbáyípadà kejì. Lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹlòmíì ti sọ àáfàá di òpùrọ́, ẹlòmíì ti sọ àwọn wòlíì di wòlíì èké látàrí wípé nǹkan tó ní kó má ṣe wọ́n ń gbàgbé ẹ̀. Má ṣe nǹkan báyìí o, má ṣe nǹkan báyìí o, má ṣe nǹkan báyìí o. Ṣùgbọ́n ìgbà tó bá ti kúrò ńbẹ̀ tán kò ní tẹ́tí sí nǹkan tá a fà á sọ, kò ní tẹ́tí sí nǹkan tí wòlíì sọ. Ìyàtọ̀ fẹ́lẹ̀ yìí, gbogbo ẹ̀dá gangan ló ní instinct. Àwọn olóyìnbó máa ń pe kinní kan ní instinct. Instinct yẹn ó dà gẹ́gẹ́ bí Ọlọ́run kékeré fún gbogbo ẹ̀dá tó máa ń bá ẹ̀dá sọ̀rọ̀.
ṣé má parọ́ tàn yín ìṣòro tí ẹlòmíì ń kojú òun ni pé kò kí ń tẹ́tí sí instinct ẹ̀ kò farabalẹ̀ láti máa gbọ́ ọ̀rọ̀ eléyìí tí ọlọ́run kékeré tó wà pẹ̀lú ẹ̀ gbogbo ẹ̀dá pátápátá ló ní. èèyàn jọkùnrin o èèyàn jóbìnrin o gbogbo ẹ̀dá pátápátá ló ní ọlọ́run kékeré eléyìí tó ń bá a sọ̀rọ̀ pé kíní yìí má ṣe ọ̀run kékeré kíní yìí má ṣe kíní yìí ṣe tó jẹ́ pé bí èèyàn bá ṣe tó o bá ṣe nǹkan tó máa yọrí sí òní da tó o bá ṣe nígbà tí instinct ẹ bá ní kó o má ṣe nǹkan tó máa yọrí sí òní da ṣe nígbà tí instinct ẹ bá sọ pé kó o ṣe òun ló máa ń yọrí sí rere. ẹ jẹ́ sáré jù béèrè ta náà ẹ jẹ́ ń jù béèrè ta mo sọ fún yín mo ní gbogbo ẹ̀dá pátápátá ṣé má parọ́ tàn yín lọ́pọ̀lọpọ̀ ọgbà gan kì í ṣe gbogbo èèyàn lè kò ń ṣe gbogbo ògbà lèèyàn máa ń sọ pé dádì ẹ bá mi sọ́nà àáfàá ṣéwù ẹ dákun ẹ bá mi béèrè sí mo fẹ́ rìnrìn yìí bó o ní kí n ṣe ṣọ́nà yìí san mí gbogbo ògbà kọ́ lèèyàn máa béèrè. torí nígbà tí ẹ̀dá bá wo sàákún tó farabalẹ̀ ó ní bí ẹ̀dá ṣe máa ń wo sàákún ìrìn àjò ẹ̀ ó ní bí ẹ̀dá ṣe máa ń tẹ́tí sí instinct ẹ̀ sí ọlọ́run kékeré ẹ̀ téèyàn fi mọ̀ pé kíní yìí san mí kíní yìí ò san mí yóò bá ní téèyàn bá dánlé ọkọ méjì wò èèyàn ò ní mọ èyí tó san. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá tó jẹ́ pé òun ló gọ̀jù láyé bó o lè yàn ṣe mẹni tó gọ̀jù láyé níbi tó ti ṣubú lánàá ó ṣubú ń bẹ̀ lánàá ó ṣubú ń bẹ̀ níjẹta ó tún ṣubú ń bẹ̀ léni irúfẹ́ ẹ̀dá bẹ́ẹ̀ ló gọ̀jù. ẹni tó gọ̀jù lẹni tó jẹ́ pé nǹkan tó gbé e ṣubú tẹ́lẹ̀ tó ti gbé e ṣubú rí òun náà ló tún gbé e ṣubú lẹ́ẹ̀kejì ó tún wá gbé e ṣubú lẹ́ẹ̀kẹta ó tún gbé e ṣubú láìmọyemọye ìgbà họ́wù. òun ló fi jẹ́ pé nǹkan tí èèyàn ń ṣe ìṣòro tọ́pọ̀lọpọ̀ ẹ̀dá tó ń kojú ìṣòro tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ń fojú winá tọ́pọ̀lọpọ̀ fi ń rò ó pé ogun ìdílé ni ogun yìí ti pọ̀ jù igbá kan ti ṣe jù òun ni pé àìmáa farabalẹ̀ wo ìgbé ayé èèyàn ìgbésẹ̀ tí èèyàn ń gbé bó o lèèyàn ṣe ń gbé e sí nígbà tí mo lọ sí Ṣàpọ́n lánàá bó o nígbé ayé mi ṣe rí nígbà tí mi ń lọ sí Ṣàpọ́n lẹ́ni bó o nígbé ayé mi ṣe rí. ókè iṣẹ́ méjì ló wà lọ́kàn mi tó wù mí láti ṣe ó wù mí kí n ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ ó wù mí kí n ṣe dókítà ó yá mọ́nà lé ọ̀nà dókítà wò náà kó wo bí nǹkan ṣe rí ó yá tún fi iṣẹ́ dókítà alẹ̀ fúngbà díẹ̀ tó mọ́nà léṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ kó tún wo bí ìrìn àjò ayé ṣe rí ó tàn gbogbo ìgbà kọ́ léèyàn tẹ́tí pé dádì ẹ bá mi sọ́nà mọ́mí ẹ bá mi sọ́nà kábíyèsí elédùà ìwọ nìkan lọ́ba àrọ̀ ìwọ lọ́ba ọlọ́gbọ́n ẹ̀dá èé tẹ́tí sí ìmọ̀ràn ẹ̀dá èé tẹ́tí sọ́lọ́run kékeré ẹ̀ ẹ̀dá èé tẹ́tí sí àwọn tọ́lọ́run bá rán sí i lọ́pọ̀lọpọ̀ ìgbà òun ló fi máa ń ṣìrìn kì í wu ẹ̀dá kì í wu aṣẹ̀dá kì í wu ẹni tó ní ara yìí kì í wu ẹni tó ní ẹ̀mí kí ẹlẹ́mìí máa rìnrìn tí ò yẹ kó rìn kì í wu ẹni tó dá ẹ̀dá wá sáyé kí ẹ̀dá máa jẹ nǹkan tí ò yẹ kó jẹ kì í wu ẹni tó dá ẹ̀dá wá sáyé kí ẹ̀dá máa wọ aṣọ tí ò yẹ kó wọ̀ àní kì í wu ẹni tó dá ẹ̀dá wá sáyé kí bàtà ẹ̀dá kó máa jẹ góńbà kí ló máa ń fà á tẹ́tí sí instinct ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ẹ̀ gbọ́mọ̀ràn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ò kí ń wo àṣìṣe ẹ̀ fi rìnrìn àjò lọ́la bẹ́ẹ̀ ẹni tó bá dẹ̀ fẹ́ gun òkè pẹ́ mo ti sọ lórí ètò ìrí pé ẹni tó bá fẹ́ gun òkè pẹ́ gbogbo àwọn ìpèníjà ibi tó ti ṣubú nígbà tó fi ń gun òkè kò gbọ́dọ̀ gbàgbé ó gbọ́dọ̀ mú un dání gbogbo àwọn tó ṣe é níbi ó gbọ́dọ̀ mú un dání gbogbo ẹ̀gún tó gún ó gbọ́dọ̀ mú un dání ẹ̀gbin tó ta sí ó gbọ́dọ̀ mú un dání gbogbo àwọn ìpèníjà tó rí ó gbọ́dọ̀ mú un dání torí òun ni ó lò láti fi maintain òkè yẹn pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá tó wà lókè tí ò pẹ́ tó já wálẹ̀ wọ́n gbàgbé ẹ̀kọ́ wọ́n gbàgbé ẹ̀gbin wọ́n gbàgbé ọ̀rọ̀ ẹ̀yìn wọ́n gbàgbé ibi tí wọ́n ti ṣubú kó tó di pé wọ́n dókè òun ni wọn ò ṣe pẹ́ lókè. ọ̀pọ̀lọpọ̀ ò pẹ́ lókè látàrí wípé ó wà carried away bí àṣà àwọn olóyìnbó. kí n dẹ̀ má parọ́ tàn yín èèyàn lè wà lókè láyé kéèyàn wà carried away pẹ̀lú ohun ayé kéèyàn pẹ́ ń bẹ̀. oríṣiríṣi nǹkan lèèyàn fi máa wà carried away o. àti Fọláṣadé Adébáyọ̀ jọ ń sọ nǹkan kan nípa àti lórúkọ láyé àti maintain orúkọ láyé àti jẹ́ èèyàn láyé àti maintain. mo ti sọ rí lórí ètò yìí ara nǹkan tọ́mọ ológo gbọ́dọ̀ ṣọ́ra fún mo ti sọ rí lórí ètò yìí lára nǹkan tọ́mọ ológo gbọ́dọ̀ ṣọ́ra fún gẹ́gẹ́ bí àkọ́kọ́ tẹ́ ẹ̀ bá gbọ́ nígbà náà oúnjẹ nǹkan jíjẹ báyìí kò ń ṣe gbogbo nǹkan lọmọ ológo máa ń jẹ pé eléyìí mo jẹ́ mo rí tọ̀hún mo jẹ́ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ò lè lògo pẹ́. kì í ṣe gbogbo omi òun lọmọ ológo máa ń mu ẹgbẹ́ ń gbẹ́mí ẹgbẹ́ omi kan rè kì í ṣe gbogbo omi lọmọ ológo máa ń mu tí ọmọ ológo bá mu gbogbo olómi ògo rẹ̀ ò ní pẹ́ dògo bójì. mo sọ fún yín mo ti sọ lórí ètò yìí náà rí mo ní ẹni tó bá fẹ́ lo ògo pẹ́ láyé ẹni tó bá fẹ́ jẹ́ kí ìran rẹ̀ kó tètè wá sí ìmúṣẹ láyé kì í ṣe gbogbo obìnrin tó bá jọkùnrin gbogbo obìnrin kọ́ léèyàn bàlẹ́ gbogbo obìnrin kọ́ léèyàn gbọ́dọ̀ máa bàlẹ́ torí pé kì í ṣe gbogbo obìnrin nìràwọ̀ tiẹ̀ bá ti ẹni mu
kì í ṣe gbogbo obìnrin òun nìràwọ̀ rẹ̀ bá ti ní. Obìnrin tó bá jólógo láyé tó dẹ̀ fẹ́ lògo pẹ́ láyé gbogbo ọkùnrin ò gbọ́dọ̀ máa bàlẹ̀. Òrèlè yìí ó gbowó lọ́wọ́ ẹ̀ ó bàlẹ̀ ẹ̀ kì í ka mítà. Nǹkan ti tán. Àwọn tó ń wo sàkún bí nǹkan ṣe ń lọ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá tó ń rìn lókè èèpẹ̀ ló jẹ́ kí òkú ayé ni. Ó ti kú nígbà tó wà láyé ṣùgbọ́n wọn ò tí ì gbé sí. Ó rìn lókè èèpẹ̀ lóòótọ́, ó ń sọ̀rọ̀ lóòótọ́, ó ń báwo èèyàn ṣe lóòótọ́ ṣùgbọ́n ó ti kú nígbà tó wà láyé látàrí wípé ó ti ṣe nǹkan tí ò yẹ kó ṣe, ó ti rìnrìn tí ò yẹ kó rìn, àwọn tí ò yẹ kó bá ṣe ó ti bá wọn ṣe. Bẹ́ẹ̀ lóòótọ́ gbogbo ibi kọ́ lọmọ ológo bá ń lọ, a fẹ́ ṣe gbá ó di wì, a fẹ́ ṣe tọ̀hún ó di wì, a fẹ́ ṣe kíníkà ẹ gbọ́dọ̀ wà ń bẹ̀ ó lọ agbẹ́ ṣe. Gbogbo ibi kọ́ lọmọ ológo máa ń lọ, ọmọ ológo gbọ́dọ̀ máa ṣọ́ra sí òde jíjáde lọ. Mo sọ fún yín mo ní ẹni tó bá fẹ́ tètè jẹ́ kí ìran tẹ òun láyé tó sì fẹ́ jẹ́ kí ìran pẹ́ lọ́wọ́ òun irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ ṣọ́ra fún ọ̀rọ̀, ó gbọ́dọ̀ ṣọ́ra fọ́rọ̀. Kì í ṣe gbogbo nǹkan lẹni tó bá fẹ́ lo ìran pẹ́ ló máa ń sọ. Àfi rírí, àfi ṣaláìrí, àfi gbígbọ́, àfi ṣaláìgbọ́, àfi mímọ̀, àfi ṣaláìmọ̀. Ẹ ti gbàgbé. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá láyé ni wọ́n wàá mọ̀ pé lóòótọ́ ẹni yìí ọ̀tá mi ni, ó ń fi gbogbo ìgbà wá ìfàsẹ́yìn fún mi, ó ń fi gbogbo ìgbà wá ìṣubú mi. Kódà wọ́n á tún sọ fún ẹ pé ẹ gbọ́ Mr. Alágbájá wọ́n sọ pé ẹ ṣe kinní kan, wọ́n ní kinní kan ṣe kinní kan ṣe kinní kan kinní kan, wàá gbọ́ lóòótọ́, wàá ṣe bí ipò gbọ́ torí ibi tó ń lọ ni. Ṣé má parọ́ tọ̀ yìí mo sọ nǹkan kan rí kinní yìí tún wá sí mi lára kíni rán. Mo ní nígbà tí wọ́n bá mú súùtì méjì, wọ́n mú súùtì méjì ó unique mọ́ tẹ́tí pọ̀ nígbà tó bá mú súùtì méjì yìí ìkan lọ́ra wọ́n wá já ọ̀rá lára àkejì, wọ́n wá mú súùtì méjèèjì èyí tí ò lọ́ra wọ́n wá dà á lẹ̀. MC White asọ̀rọ̀gba dọ́là wọ́n da súùtì méjèèjì lẹ̀ kán wá nílẹ̀ ẹlẹ̀ tí yèèpẹ̀ wà ká wá máa wo lára súùtì méjèèjì eléyìí tí èèrà tí ó bò nínú méjèèjì èyí tí ò ní ọ̀rá lára òun lè rà ó bò. Kí ló dé tó fi rí bẹ́ẹ̀? Ó wà ní hòhò àbí bẹ́ẹ̀ kọ́? Ìhòhò tó wà yẹn àwọn èèrà tó bò ó wọ́n rí nǹkan dídùn tí wọ́n fẹ́ jẹ lára ẹ̀ òun ni wọ́n ṣe bò ó. Gẹ́gẹ́ bọ́rọ̀ ayé ṣe rí gan nìyẹn pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀dá tó bá ní ògo lára, ẹ̀dá tó bá wà lójú ọ̀nà ran gbogbo àwọn èèrà tó ń bo súùtì tí ò ní ọ̀rá lára òun làwọn ọ̀rọ̀ ẹ̀yìn, àwọn tó ń gbìyànjú láti fà á wálẹ̀, àwọn tó ń gbìyànjú láti ṣe é níbi pé ṣé tóun nìkan ni ẹ bá wa ṣe ń bi jàre. Àwọn èèrà tó ń jẹ súùtì tí ò lọ́ra lára nìyẹn. Ṣùgbọ́n ẹni tó bá ní ìran lára tó dẹ̀ mọ́bi tóun ń lọ kò ní jẹ́ kí gbogbo àwọn kinní yẹn fa òun sẹ́yìn bí kò ṣe pé á di òpó Ọlọ́run mú, á wà focus, á dẹ̀ máa gbìyànjú láti ṣe ohun tuntun. Ṣe tuntun. Ẹ subscribe kí ẹ tẹ notification. Gbàgbé ń pa àtàná ṣe tuntun. Torí pé tuntun tí ìrẹ́ bá ń ṣe òun ni wá jẹ́ kí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kó máa tayọ. Àwọn tó ń gbìyànjú láti fà á ṣubú kò sí ròrí méjì. Eléyìí tẹni tó bá ń gbìyànjú láti fà àyàn ṣubú láyé tí ó máa rò ní pé bó o la ṣe fẹ́ fà á ṣubú, bó o la ṣe fẹ́ fà á ṣubú, òun á ti wá gbàgbé àti lọ síwájú tiẹ̀. Kábíyèsí Ọlọ́run ọba mi ọ̀rọ̀ ìwọ ló níṣẹ́ yìí. Ẹni tó bá ń gbìyànjú láti fa ẹni tó ń lọ sókè tó ń gbìyànjú láti fà á wálẹ̀ á wá dà gẹ́gẹ́ bíi pé ó rẹrù ẹlẹ́rù ó fa tiẹ̀ lọ́wọ́ bí ó ṣe ọ̀nà gbogbo ohun tí ó wà lórí ẹ̀ láyé òun ni pé ó ṣe jẹ́ pé òun nìkan ni, ṣóun nìkan ni òun ló ṣe gbá, ṣóun nìkan ni òun ló ṣàwo, ṣóun nìkan ni kìnnìkan tó bá sọ láàárọ̀ tó bá tún dé àbọ̀ gbọ́yà alágbájá àbọ̀ òrí wọn àtún níyà alágbájá tí ẹ gbọ́n pẹ̀ ó ń ṣoògùn ni oògùn ẹ̀ pọ̀ kìnnìkan ni á ti gbàgbé bóun ṣe kí lòun fẹ́ ṣe tóun náà fi tayọ, kí lòun náà fẹ́ ṣe tóun náà fi jọ́rọ̀ ọ̀rọ̀ táwọn èèyàn máa sọ. Kíre ẹni tó bá ń gbìyànjú láti fa àyàn wálẹ̀ á gbàgbé ọ̀nà tóun fẹ́ gbà láti fi tayọ, àwa máa sọ̀rọ̀ ọlọ́rọ̀. Kò tó bẹ́ẹ̀ dó ṣe wà láyé tí ò ní rí, mo ti sọ lórí ètò yìí mo dẹ̀ tún sọ pé lábẹ́ bó tilẹ̀ kí ẹ̀dá wà láyé tó, ẹ̀dá tó bá wà láyé tí ò bá rí àmì wò irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kó kíyèsára torí ògo àtogun Táyé àti Kẹ́hìndé ni wọ́n jọ lẹ̀pọ̀ bí ike tó bọ́nú náà ni o. Èso lè máa ẹni tó bá ń gbàdúrà pé Ọlọ́run o ire ni mo fẹ́, ire ni mo fẹ́, ire ni mo fẹ́ tí ò máa múra álẹ̀ di ọjọ́ ibi irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ò ní kan ṣe kò sì nídìí kan lọ. Ibi téèyàn ò bá rí bi ò lè ríre
àṣẹ bó ṣe wà nínú ìrìn àjò ayé nìyẹn. Èèyàn ò lè máa fi gbogbo ìgbà ríre Ọlọ́run ire ni mo fẹ́, ire ni mo fẹ́, ire ni mo fẹ́. Ibi ó wà, dandan ni yóò wà. Ta ló fẹ́ fi tiẹ̀ jọ? Jésù Kírísítì olùgbàlà aráyé ojú ẹ̀ rí, ó sọ̀rọ̀ lórí igi àgbélébùú pé hey Elédùà ò sì jẹ́ kí ọjọ́ ibi yìí kó ré kọjá. Ọlọ́run ní rárá kò gbọdọ̀ ré kọjá tó lé kó lè jẹ́ ìtàn fún àwọn ọmọdọ́mọ rẹ̀. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ebi pa ànábì dáàyè kan ó wà nínú tírà pé ànábì ó mú òkúta ó so mọ́ bí aṣọ ẹ̀ báyìí nígbà tí ebi pa tátẹ́gùn fẹ́ tó fẹ́ gbé e ṣubú ó wá so òkúta má sọ ó sì fara tigi kó fi lè má ṣubú. Ànábì tí gbogbo èèyàn ń wò gẹ́gẹ́ bí aláwòkọ́ṣe. Ọlọ́run ò ṣe kí lànábì fẹ́ jẹ. Ló fi jẹ́ pé kò sí lábẹ́ bó tulẹ̀ kó rí àwọn ọ̀tá lé ànábì títí wọ́n fẹ́ pa á. Ọlọ́run ni ò fẹ̀mí wọn lé wọn lọ́wọ́. Ọlọ́run lágbára tó lè ní kó padà sẹ́yìn kó nàka sókè báyìí kó nawọ́ sókè báyìí gbogbo àwọn ọ̀tá tó ń lé kó ó sì kú dànù. Agbára ẹ̀ wà ṣùgbọ́n kò ní í ṣe torí pé kó fi lè wà nínú tàn kó fi lè jẹ́ májẹ̀mú pé kò sí bẹ́ẹ̀ ló ṣe wáyé láyé tójú rẹ̀ ò ní í rí. Ìwọ ṣé wọ́n á fojoojúmọ́ tọrọ oore tó máa múra lẹ̀ ìjọ ti bí ó dé. Múra lẹ̀ ẹ jẹ́ ń jù béèrè ta. Mo sọ lórí ètò ìrí ẹ jẹ́ kí n mú béèrè yẹn wá mi mọ nǹkan náà kí nìyẹn kàn ń wá sí mi lọ́kàn. Irúfẹ́ èèyàn mẹ́ta kan wà téèyàn ò lè gbàgbé láyé. Téèyàn bá ti ń sùn tó bá ti ń jí irúfẹ́ èèyàn mẹ́ta yẹn èèyàn ò gbọdọ̀ gbàgbé wọn. Kódà nǹkan le nǹkan dẹ̀ nǹkan àbẹ́ ègàgà èèyàn tiẹ̀ tún wá wà lókè èèyàn ò gbọdọ̀ gbàgbé irúfẹ́ èèyàn mẹ́ta yẹn. Ta làkọ́kọ́, ta lẹ̀kejì, ta lẹ̀kẹta. Ẹja yànnà náà ta ló gbà ta ni ò gbà. Ẹ ti gbìyànjú gan o. Irúfẹ́ èèyàn mẹ́ta tẹ́dá ò lè gbàgbé láyé tí wọ́n bá jí pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ bóyá máa dárúkọ àwọn èèyàn mẹ́tẹ̀ẹ̀ta yìí kò gbọ́dọ̀ fi kan pé méjì fẹ́ni tó bá fẹ́ lò kó pẹ́ láyé. Ta wá lè èèyàn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún ẹjẹ́ yànnà náà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá jẹ́ olólùfẹ́ ètò Òkè Àgùnlà dénúdénú àwọn tó nífẹ̀ẹ́ Mr Quality dọ́kàndọ́kàn tó máa ti gbọ́ tí instrumental yìí bá ti ń dún wá ní ọ̀rọ̀ ṣetán láti bọ́ wá ní bọ̀bọ́ yẹn ṣetán ó fẹ́ sọ̀rọ̀. Èmi máa ń correct yín gẹ́gẹ́ bí àṣà àwọn olóyìnbó pé Mr Quality kọ́ ló ń sọ̀rọ̀ Ọlọ́run tó lọ̀rọ̀ ló ń sọ̀rọ̀ ó kàn gbẹnu atọ́kùn ń sọ̀rọ̀ ni. Kábíyèsí Ọlọ́run ọba mi Èdùmàrè tó lọ̀rọ̀ ọba tó ń fẹ̀dá dára tó wò ó. Àdúrà tí mo máa ń gbà gbogbo ìgbà ni pé gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ wa dénúdénú àti dọ́kàndọ́kàn yìí wọn ọba ìgbà tí ojúmọ́ bá mọ́ tilẹ̀ dẹ̀ ń ṣú gbogbo nǹkan yẹn pátápátá wọ́n bàjẹ́ ò ní kàn wọ́n ráyè sàmí bẹ́ẹ̀ lẹ́bíìsì tó ní gbogbo nǹkan yẹn pátápátá wọn lójú ayé yín wọ́n á máa yàrá lórí ẹni tó rí ọmọ ọlọ́mọ tó ń ṣe rere tínú ẹ̀ dẹ̀ ń dùn sí tó dẹ̀ ń fàdúrà ràn lọ́wọ́ pé iná ògo tó ń tàn yìí ò gbọdọ̀ kú. mo máa ń gbàdúrà ní gbogbo ìgbà pé wọn ọba ìgbà tí ilẹ̀ bá mọ́ tilẹ̀ dẹ̀ ń ṣú tó jẹ́ pé àti sánmọ̀ àti ilẹ̀ wọn ò yé wọra wọn láàrin ìṣẹ́jú kan gbogbo àwọn nǹkan yẹn pátápátá wọ́n bàjẹ́ ò ní kàn wọ́n ẹ̀yin náà tẹ wá ń ṣàmì yìí ṣe má parọ́ tàn yìí ẹ̀ ní ṣìjẹ ẹ̀ ní ṣìmú ẹ̀ ní ṣìlẹ̀tẹ̀ bẹ́ẹ̀ lẹ̀ ní ṣìwà. ṣé ẹ rí nǹkan ìrìn àjò tá à ń rìn yìí ò rọrùn gẹ́gẹ́ mo ṣe máa ń sọ gẹ́gẹ́ bí ìṣe mi ìrìn àjò yìí ò rọrùn torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ló ń gbàdúrà ká lọ ká má dé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ló ń gbàdúrà ká sọ̀rọ̀ kọ́rọ̀ ó máa kọ wa lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ló ń gbàdúrà ká bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ kẹ́jẹ́ ó máa jáde lẹ́nu wa ṣùgbọ́n àdúrà yín ẹ̀yin pásítọ̀ yìí àdúrà yín ẹ̀yin àfáà yìí àdúrà yín ẹ̀yin oníṣẹ̀ṣe yìí òun ló jẹ́ ká máa lọ ká máa bọ̀ ká máa mú tuntun wá kíkan má jọ̀kan kábíyèsí ìdíre tí n fi lè ṣe kí n má fàdúrà ràn yín lọ́wọ́ kémi náà máa fi ẹ̀mí ìmoore hàn. Quality tó bá pé ó rọrùn fún mi láti máa rí gbogbo yín lọ́kọ̀ọ̀kan máa dọ̀bálẹ̀ kí n máa fẹ̀mí ìmoore hàn bí mò ń rọ́wọ́ àdúrà yín mò ń rọ́wọ́ oore yín ṣé mò ń rọ́wọ́ ọ̀fẹ́ yín ẹ ṣé àdúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ gan-an inú mi dùn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti pè ló ti dá ọpọlọjọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti fàtẹ̀jíṣẹ́ sọwọ́ lójú òpó Facebook ń kọ́ ìwẹ̀wẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ti ń fi èròǹgbà wọn hàn ìmọ̀ ṣé kí n má parọ́ tàn yín torí ìjọba àkókò lọ́jọ́ yẹn ti ń lọ béèrè mo ní nínú ìrìn àjò ẹ̀dá láyé ẹ̀dá ò rí nínú ìrìn àjò ẹ̀dá láyé ara ẹ̀dá ò kọ́gi nínú ìrìn àjò ẹ̀dá láyé ara ẹ̀dá ò kọ́pẹ̀ nínú ìrìn àjò ẹ̀dá láyé ẹ̀rọ̀ fa ta sí aṣọ funfun ẹ̀dá nínú ìrìn àjò ẹ̀dá láyé ibi tí ẹ̀dá bá ronú sí pé ìrànlọ́wọ́ jáde ń bí ṣe má parọ́ tàn yín ìjákulẹ̀ ni ó jáde ń bẹ̀ ibi tí ẹ̀dá bá ti fọkàn sí pé lágbájá ó ràn mí lọ́wọ́ yóò fà mí sókè ṣe má parọ́ tàn yín ìjákulẹ̀ ló máa ń gbẹ̀yìn Ọlọ́run ṣe dáyé nìyẹn mo dẹ̀ sọ ńgbà tí mo bẹ̀rẹ̀ ètò yìí mo ní ẹ̀dá tó bá ń fi gbogbo ògbà tọrọ ọ̀dùnnú tọrọ oore irúfẹ́ ẹ̀dá bí ò bá múra lẹ̀ fúnjọ́ tí ìjákulẹ̀ ó dé irúfẹ́ ẹ̀dá bẹ̀ ń tanra rẹ̀ jẹ wípé ẹni tó bá fẹ́ rìn pẹ́ láyé tó lè fẹ́ jẹ́ kí ògo pẹ́ lọ́wọ́ òun láyé irúfẹ́ ẹ̀dá bí ò gbọ́dọ̀ máa fi gbogbo ògbà máa tọrọ ìgbà tínú rẹ̀ ó máa dùn
ó dẹ̀ kó máa ronú pé nígbà tí ìbànújẹ́ bá dé bá mo ṣe fẹ́ ṣe nígbà tí ìjákulẹ̀ bá dé bò mo ṣe fẹ́ ṣe báwo ni mi ń ṣe ní kùnà báwo ni mi ń ṣe ní kù lójú òpó mi bẹ́ẹ̀ ni mo sọ fún yín torí kò ṣeé ṣe o ẹ̀dá ò lè wà láyé kó má rí ìbànújẹ́ àti ìdùnnú wọn jọ rìn ó dà gẹ́gẹ́ bíi Táyé àti Kẹ́hìndé tàbí kí n sọ pé ọmọ àti kejì ọmọ béèrè tí mo béèrè oje torí ìjọba àkókò mo ṣe ń mú kinní ẹ̀ wá náà kàn ń ṣí síwájú mi lọ́rùn ìwọ nìkan ni wọ́n lọ́ba tó ń sọ pé bẹ́ẹ̀ ni tí gbogbo ayé ò tó bẹ́ẹ̀ láti sọ pé bẹ́ẹ̀ kọ́ ìwọ kan ṣoṣo tó ń darí gbogbo ayé ìwọ kan ṣoṣo tó ń darí gbogbo nǹkan tó wà ń bẹ̀ ìwọ kan ṣoṣo tó ń darí ọ̀run ìwọ kan ṣoṣo tó wà lẹ́yìn afẹ́fẹ́ tó fi ń fẹ́ Ọlọ́run ìbà rẹ ni màá ṣe títí láéláé torí pé àdéhùn tó wà láàrin èmi àti ẹ̀rí ìbéèrè tí mo béèrè gbogbo ẹ̀dá pátápátá ni ó ba irúfẹ́ ẹ̀dá mẹ́tẹ̀ẹ̀ta yìí ni ó bá kọjá bẹ́ẹ̀ ni èèyàn gbọ́dọ̀ gbárò ara irúfẹ́ ẹ̀dá bẹ́ẹ̀ kó gbàbẹ̀ kọjá àfẹni tí ò bá fẹ́ rògbòlò láyé àfẹni tí ó bá fẹ́ jẹ́ pé kò sí lójú ìran rẹ̀ ló jẹ́ pé kò ní bá irúfẹ́ àwọn ẹ̀dá mẹ́tẹ̀ẹ̀ta tí mò ń wá yìí kò ní gbára wọn kọjá tálà kọ́kọ́ ẹni tó bá wà lójú òpó ìran ẹ̀ láyé yóò bá ẹni tó jẹ́ pé yóò tì í ṣubú yóò bá a pàdé bẹ́ẹ̀ ni lábẹ́ bó tilẹ̀ kórí ẹni tó bá wà lójú òpó ìran ẹni tí ń ti nínú kòtò ní òun là kọ́kọ́ ẹni tí ó wá ṣòro fún ni ẹni tí ó sọ̀rọ̀ ẹni lẹ́yìn ẹni tí ó máa bínú èèyàn ẹni tí ó sáré kí gbogbo ògo tó ń tọ̀ kó wálẹ̀ ẹni tí ó sáré kí gbogbo iná tó ń tọ̀ kó kú lẹ́ẹ̀kan náà ẹni tí ó sáré kí gbogbo oúnjẹ tí èèyàn rí ìwọ tó ń jẹun lẹ́ẹ̀mẹ́ta ló bí kó o má rí kan jẹ mọ́ ẹni tí ó sáré pé kó o má raṣọ wọ̀ mọ́ ẹni tí ó sáré kí bàtà jẹ gúnbà ẹni tí ó sáré kí wọ́n kì ọ́ kí wọ́n má rí ọkùn mọ́ bẹ́ẹ̀ ni ẹni tó bá wà lójú òpó ìran ẹ̀ láyé ẹni tó wà lójú òpó àti jẹ́ èèyàn láyé dandan ni ó gbọ́dọ̀ bárúfẹ́ ẹ̀dábẹ̀ kó bá a pàdé lábẹ́ bó tilẹ̀ kó mọ́ ó wá kù sí onírànlọ́wọ́ yóò ṣe làlùyọ lọ́dọ̀ ẹni tó bá irúfẹ́ ẹ̀dábẹ̀ kò sóníranlọ́wọ́ láti làlùyọ lọ́wọ́ ẹ̀ jẹ́ pé ìgbà tí èèyàn bá wà ní irúfẹ́ ẹ̀dábẹ̀ tó wà lásìkò tó ń fojú winá irúfẹ́ ẹ̀dábẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó di dandan láti di òpó Ọlọ́run mú bẹ́ẹ̀ ni mo sọ fún yín tó bá jẹ́ kìrìsìtẹ́nì náà dòpó Ọlọ́run mú lànà kìrìsìtẹ́nì bó ṣe tó àti bó ṣe yẹ lórí àti lè làlùyọ lójú òpó àwọn tí ibi ní lulẹ̀ dandan ni fún ẹ̀dá tó bá wà lójú òpó ẹ̀ dandan ni tó bá wà lójú òpó ìran ó gbọ́dọ̀ alábàápàdé ẹni tí fẹ́ bí ní ṣubú ẹni tó ti ní ṣubú làkọ́kọ́ tẹ́dá ò lè gbàgbé láyé lábẹ́ bó tilẹ̀ kó mọ kódà irú wà téèyàn rí kó ní lọ́wọ́ irú owó tó lè ní kó ní lọ́wọ́ irú iyì tó lè ní kó ní lọ́wọ́ irú ọlá tó lè ní kó ní lọ́wọ́ kò gbọ́dọ̀ gbàgbé ẹni tó tì í sínú ìṣòro ẹ yóò ṣèyún lẹ́ni ẹ̀yin olólùfẹ́ Mr Quality ẹnì kejì jẹ́ pé ẹni tó bá wà lójú òpó ìran ẹ̀ láyé ó gbọ́dọ̀ bá a pàdé dandan ni o ṣe rí tí èyí ń bá ka mẹ́tẹ̀ẹ̀ta yìí tán tẹ́ ẹ bá tírèsì ẹ̀ bí àṣà àwọn olóyìnbó ẹ wo sàkún ẹ wòye sí ṣé mẹ́tẹ̀ẹ̀ta tí mo kà á lẹ̀ èwo mo ti bá pàdé èwo ni mi tí ì bá pàdé èyí tẹ́ ẹ̀ bá tí ì bá pàdé nínú ẹ̀ ẹ rò ó dáadáa pé bóyá ó sì wà lọ́jọ́ iwájú bóyá mi tí ì bá pàdé ni bóyá ó ń dúró dè mí ni lẹ́yìn bá ti wá dé píìtì pé yá ìrò kí mo lè bá pàdé mọ́ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ò sí lójú òpó tiẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín síbẹ̀ dá ó ṣe wà lójú òpó tiẹ̀ láyé tí ò ní bárúfẹ́ ẹ̀dá mẹ́tẹ̀ẹ̀ta yìí tí ò ní bá pàdé kó tó dókè tó tún wà lókè gan yóò tún máa fojú wé náà ni yo tálẹ̀ lẹ́kẹ̀jì ẹni tó rí ẹ nínú ìṣòro tó rí ẹ nínú kòtò tí ò fà ọ́ dìde yo ẹni àkọ́kọ́ òun lẹni tó tì ọ́ ṣubú pé ṣé wọ nìkan ni ó tì ọ́ sínú ìṣòro ó wá ṣòro fún pé ẹ bá wá ṣòro tí ó máa sin járe ìbẹ́ tó torí pé lójú ráyè ní kinníkan ní òun làkọ́kọ́ ẹni tó tún wá láǹfààní tó yẹ kó fà ọ́ dìde tí ò fà ọ́ dìde tó tún mọ́ lójú pé wọ́n máa ṣe fàájì nínú kòtò yàyàyà ṣe ẹ ti bá a pàdé ṣá wọ́n á rí ẹ nínú ìṣòro wọ́n á lágbára láti yọ ẹ ṣùgbọ́n wọn ò ní yọ ẹ wọ́n mójútó ẹ tẹ́kì ó lè nídìí kó lè jẹ́ pé àwọn ló mọ̀dí pàtàkì tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi yọ ẹ ó lè jẹ́ pé Ọlọ́run ni ò tí ì ṣetán láti yọ ẹ ń bẹ̀ irúfẹ́ èèyàn kejì nìyẹn ìyàwó alẹ́lẹ́kẹta òjèrè tó unique ẹni tó gbìyànjú lábẹ́ bó ti wulẹ̀ kó rọrùn fóun náà ṣùgbọ́n ṣá gbìyànjú pé mo fẹ́ san gbèsè mo ti sọ fún yín rí láìmọye ìgbà mo ní gbogbo ẹ̀dá pátápátá ló wáyé àwa san gbèsè ni gbèsè láwa san lílé ayé rí mo ti béèrè nínú rí lórí ètò yìí ní gbogbo ẹ̀dá ló ní gbèsè kan tí gbogbo wa wá san kí ni gbèsè ọ̀hún òun lẹni tó gbìyànjú láti fà jáde nínú kòtò bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹni tó wáyé tí ò rí gbèsè ẹ̀san òun ni ò nípa rere láyé ẹni tó wáyé tí ò rí gbèsè ẹ̀san òun ló jẹ́ kó kò láyé tí wọn wá sọ̀rọ̀ ẹ̀ ní re pé ẹni rẹ lọ tí ì bá sọpẹ́ lọ́pẹ́ lágbájá mi ì bá má ti ṣe báyìí tí ì bá sọpẹ́ lágbájá mi ì bá má ti jẹ́ èèyàn báyìí tí ì bá sọpẹ́ lọ́pẹ́ lágbájá òun ló jẹ́ ká róúnjẹ jẹ tí ì bá sọpẹ́ lọ́pẹ́ lágbájá òun ló jẹ́ ká rọ́ṣọ wọ̀ tí ì bá sọpẹ́ lọ́pẹ́ lágbájá òun ló
ló jẹ́ káṣírí mi ó bò ṣé èèyàn ò bá tí ì sọ bẹ́ẹ̀ nípa rẹ̀ yóò tí ì san gbèsè o yóò tí ì san gbèsè o bàbá ṣé èèyàn ò bá tí ì sọ pé tí ì bá ṣọlá yín nǹkan ò tí ì ṣe ní ti dáadáa gbèsè wà lọ́rùn yín tí ẹ fẹ́ san lórí ohun tá a fẹ́ ṣe lẹ́yìn gangan òun nìyẹn kò sẹ́ni tó ráyé wá láì ṣe pé ó rí ìtàn rẹ̀ fi ilẹ̀ kò sẹ́ni tó ráyé wá láì ṣe pé àwọn èèyàn sọ dáadáa ń pa ẹ̀ ọpẹ́lọpẹ́ lágbájá yo báwọn bá ti wá ń sọ pé ọpẹ́lọpẹ́ rẹ̀ wàá máa sọ pé irọ́ ọpẹ́lọpẹ́ Ọlọ́run ni o yo ṣẹ̀ṣẹ̀ rí gbèsè san nìyẹn ẹnì kẹta ó jèrè ẹni tó gbìyànjú lábẹ́ bó tilẹ̀ kú lábẹ́ bó tilẹ̀ pé kò rọrùn fún un bóun náà ṣàwò pé mi náà fẹ́ fipá rere lílẹ̀ mo gbọ́dọ̀ ṣe rere láyé tó wá yọ ẹ́ kúrò nínú ìṣòro èèyàn mẹ́tẹ̀ẹ̀ta nìyẹn. Ayọ̀mídé Adétúnjí Mr Quality lórúkọ ẹ̀yin ò ní kú àwa náà ò ní kú níkànnì yìí á wàá fi àìkú á fi dẹ́gbẹ̀rà. Thank you.